gbogbo ọmọ Ìṣẹ̀kìtì pátá èmi akíyìn onígbèjègbèjọ. ó yẹ jẹ́ ń kí yín relé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ wọn ní Ìṣẹ̀kìtì o. Ìṣẹ̀kìtì ọmọ Ògìdán ọmọ Akínlú Àdúsẹ̀ ọmọ Akin Àríjẹ̀fọ̀n ọmọ Akin Kóògùn gbogbo kọ̀ọ̀kan ti délùú Ìṣẹ̀ náà ń pè ní Gbọ́àjé. Àdàbàlù kó sí lọ́ba lórí igi lọ́jà odò lọ́jọ́ sí wọ́n pè gba ọdẹ jọ onímọ̀ títa níbẹ̀ ta ogún ìfọ́n àìrímọ̀ títa níbẹ̀ ta ìjà àkọ́fà gbogbo kúkúrúkú lásán náà mú gbòógì ọ̀hún lọ́jà odò kádẹ́bàlù kó sì fò lọ ọmọ òfin gbá ọ̀rẹ́ kan jinlẹ̀ ọ̀rẹ́ kó bá ti jinlẹ̀ níbẹ̀ oníhun tán fi ń ṣe ìmìjà òkè ọmọ Èrèdé Èlùgbàràgàdà ọmọ Ògìdán ogun mọ́ gàrà ọmọ atẹran mátà o ọmọ aláàgọ́ àjìlú gbìnrín ọmọ ẹlẹ́kùlé àdéwúrè ẹ̀yin lọ́mọ wá ọmọ ẹkùn ọmọ wọn lọ́jà Àrígìdì Anadolu ọjà l'Àrígìdì náà ti ń taṣu ní méjì kọ́bọ̀ kan o ẹni bá fẹ́ wọn láya níbẹ̀ mo ló ráyà fẹ́ ìlú mọ́súnmọ́lá Adérẹ̀mí Akínwùmí ayálà ní Adégòkè olóríire o.